máa hold fún problem yẹn àwọn akọni problem governor yìí òun ni responsibility state so governor yìí ni kẹ́ dènà kí ló dé tó ń pa yín tí wọ́n rí kankan ṣe sí why so these are the questions tí ẹ ní láti lọ gbé lọ́wọ́ governor yìí so governor yìí ni kẹ́ lọ gbé lọ́wọ́ ẹ̀ kò ń ṣe àwa tàgbé Yorùbá Nation dání àwa tàgbé Yorùbá Nation dání àti sọ fún yín pé Nigeria is designed to fail so minority làwọn tó ń pààyàn majority làwọn tó ń pa minority ò dẹ̀ tí gbọ́dọ̀ wá jẹ gàba lórí majority so káwa máa pariwo lórí social media káwọn máa ṣe iṣẹ́ fún wa ìbá ní president kí ni iṣẹ́ president tí wọ́n negotiate gbogbo aṣáàlà ń rí tẹlifíṣàn wò lórí social media tí wọ́n negotiate pẹ̀lú àwọn terrorists ní Katsina ní Borno ní Zamfara tí àdẹ̀rẹ́ nìkankan tó jáde pé kí ló ṣẹlẹ̀ kò jẹ́ kó rí báyìí so shows that the country is completely gone mo kí ẹ brother mi Ọlásùnkànmí báwo ni àkúṣẹ́ ni àwa náà ti ń wá jíjà àti mímú lọ báyìí a ti pariwo a ti sọ̀rọ̀ Nàìjíríà èmi ti jápa nísìn láti 28 years ago so tó bá ṣiṣẹ́ dáadáa níbí báyìí wàá gba pension for 5 years a fi ń pariwo campaign ẹjẹ́ apín ẹjẹ́ adádúró ẹni mọ̀ níṣẹ́ ní London wọ́n dẹ̀ ti níṣẹ́ báyìí nísìn tàbí so ẹ̀yin tó ń pa yẹn ẹ máa dìde fúnra yín ni ẹ máa dìde ṣé tó wà London ló máa wá sílé ṣé mi tí mo wà ní UK ni máa ṣẹ̀ wá sílé wá bá yín jà ẹ wá ń pariwo Ìgbòho irọ́ Ìgbòho kọ́ lẹ vóòtì fún ṣé Chief Sunday Ìgbòho lẹ vóòtì fún ni Ìgbòho kọ́ lẹ vóòtì fún náà ẹ ṣáà ní gọ́vnà tẹ vóòtì fún kí lórúkọ gọ́vnà yìí ní Kwara State so gọ́vnà tẹ vóòtì fún yẹn òun ni kẹ́ hold responsible torí ó lé ìtọ́ ń gbà lóṣooṣù àbí èmi lè sanwó èmi ló ń sanwó fún ni security vote ti state kankan gbà ṣé èmi ló ń san fún ṣáwa Yorùbá Nation ló ń san fún ṣé àwa Yorùbá Nation ẹ̀yin jókòó sórí social media ẹ̀ ń pariwo àwọn èèyàn pa yín ṣé ẹ̀ ń gbọ́ kan tí United Nations sọ ni tíyàn kan bá ń ṣe jàǹbá fún yàn tí wọ́n fò dáńsẹ̀ nígbà tí Russia ṣe jàǹbá fún Ukraine ṣé Ukraine ò retaliate Ukraine ò ṣe fold hands wọn kí Russia pa gbogbo wọn tán àná lánàá nísìn Russia sì ju àdó olóró sí NATO building tó wà ní Ukraine so ẹ̀ràn tí màmá jáde màmá kọrin màmá pariwo màmá sunkún terrorist ń bọ̀ ní 2019 ó ti gbàgbé ni lọ́wọ́ fídíò mi ẹ lọ́wọ́ àwọn fídíò tí mo ti ṣe síta láti 2019 nínú òtútù nínú oòrùn ẹni bọ̀bọ̀ yàn níṣẹ́ ní London mo dẹ̀ ti wá níṣẹ́ báyìí adúpẹ́ fọ́lọ́ at least ṣàtọ́jú family tèmi náà tọ́jú ìyàwó bá tọ́jú àwọn ọmọ adẹ́ tọ́jú màmá so nísìnyí ó ti wá yé everybody pé ẹran tí màláfíà sọ ojoojúmọ́ ni mo play video for more than 4 years ológun ń bọ̀ ẹni kò sógun ẹlòmí àti mìíràn ní kò sógun Nàìjíríà wetin concern me àwa máa dúró lórí self determination èyí dẹ̀ ń dúró lórí Nàìjíríà wá pa ṣé gèsì yín lára ẹni tó bá ti lọ owó lọ nìyẹn ẹni tó bá kù ẹ̀rọ ọmọ Arise television news kọ́lọ̀ fọ́ọ̀rùn kẹ mo ní Nàìjíríà ikú wà náà ni wọ́n pààyàn náà ní London kò wá nìkẹ́ bọ̀ tí Nàìjíríà yẹn oríṣiríṣi report tó ti wà diluted ọmọ 29 years old ó ní British passport lọ́wọ́ but ó ríṣẹ́ ní Arise àbí 29 years old wọ́n ti gbẹ̀mí kúrò lára ẹ̀ lánàá kọ́lọ̀ fọ́ọ̀rùn kẹ àìmọye ẹ̀mí torí òun tún popular ni mo rí láti kó sáré release statement Peter Obi release statement àwọn olórí burúkú méjèèjì àtàtìkù àti Tinubu òfò lẹ́ máa ṣe
wọ́n pa àwọn èèyàn wa ní Kwara Àtíkù release statement Peter Obi release statement ṣé wọ́n Nàìjíríà náà nìyẹn ṣé torí yẹn jẹ́ ọmọ Igbo àbí torí ó ń ṣiṣẹ́ ní Arise àbí torí ó ní British passport àbí torí ó jẹ́ fine girl so àwọn tó pa ní Kwara yẹn àwọn ò kì í ṣèyàn ẹ wo sísítà mi Yorùbá wòye ti sunkún gbogbo ojú ẹ̀ ti wúwo lánàá báyìí àánú mi kàn ṣe ti sunkún mo kí bàbá mi mú JP èmi ti padà sí London ti wà lórí bọ́ọ̀sì tèmi lọ síbi iṣẹ́ àṣà lọ ṣiṣẹ́ àṣà jẹun ẹ ti ní àwọn wá sórí social media ẹ máa lọ kówó fún terrorist mo kí ń jàre ìyá mi Bọ́lá Tító Adérètò ẹ lọ máa kówó fún terrorist òkè ẹ lọ máa fún wọn ní 10 million 20 million tí n bá ní mi ní ìdòwó fún iléeṣẹ́ mi ẹ ní fún wa lówó bọ̀ tí terrorist bá ti gbé yín ẹ sáré dáwó fún wọn so ṣe problem tèmi nìyẹn ó ṣe problem tèmi so problem tí yín nìyẹn o so sí tó kàn mí so àwọn máa lọ ṣiṣẹ́ nígbà tápá mi ò kúkú gé tàbí apá mi gé ni a lọ ṣiṣẹ́ àfirówó ìyẹn túbọ̀ máa dáwó fún terrorist kẹwàá máa bèrè pé kí ni terrorist ń fowó ṣe everybody ló máa jẹ breakfast everybody economy kò ní ṣiṣẹ́ wọ́n ti yáwó wọ́n ti fi wá yáwó wọ́n ti fi Nàìjíríà yáwó káàkiri gbogbo àgbáyé bàbá wí tán wá ní mo kíyàn Alhaji Azeez bàbá wí tán wọ́n ní kò sógun Nàìjíríà eléyìí tá à ń rí lójoojúmọ́ ẹ̀ kò tí kò ń ṣógun wọ́n ní Koiki ló fi dógun sílẹ̀ àti gbowó ìmọ̀ àtolóyè sọ̀rọ̀ lánàá private conversation ni kò ń ṣe fún public gbowó ṣá àlàáfíà lòun náà wà àlàáfíà ni bàbá kí tó yẹ wà so níta bàbá lè ṣe òun náà ni àwa máa ṣe àwa máa campaign lọ so níta ń béèrè fún àwa dáa dúró lé lórí so àlàáfíà bó wà ẹni bá ní interest lórí àwọn nǹkan tí mo kó wá láti Omitaf Couture wọ́n ní báwọn fa àwọn kankan ṣọ̀rọ̀ ajé ọmọ alájé làwà ẹ contact mi ẹ wo status mi kẹwò ìtẹ́ bá fẹ́ ń bẹ̀ so mo kí ẹ̀yin tèmi lórí Facebook ẹ rò pọ̀ fẹ́ ní media ẹ̀ ń wo CNN ẹ̀ ń wo Sky News a sì máa dúró lórí Yorùbá nation ni bẹ́ẹ̀ ni bàbá Ọ̀yọ́ they will learn in the hard way ẹ ṣe jàre bravo smart Nàìjíríà bẹ́ẹ̀ ni Simi ẹ ṣe gan ni sísítà mi ṣọkùnrin ló wà ń bẹ àbọ̀kùnrin àbọ̀bìnrin ọmọ 29 ẹ wo bọ́ máa ń ṣe fún ìpa lẹ́sẹ̀kẹsẹ̀ Àtíkù ti release statement Peter Obi ti release statement Tinubu ti release statement pẹ̀lú àwọn tó ń pa ní Kwara ọmọ 29 years old ibi ọ̀dẹ̀ ọ̀pọ̀ ọmọ ẹni British passport lọ́wọ́ àlàáfíà mo wà ọlá cash 010 náà ti wà London àṣàfà gbòòrò náà a lọ ṣiṣẹ́ àsan £13 per hour fún wa ìbí yẹn lẹ́fẹ́ kájọ ṣe kíákíá kí gbogbo wa lè padà sílé within 10 years ilẹ̀ Yorùbá máa dàbí London á dàbí America ẹni ẹ̀fẹ́ Nàìjíríà ká máa lọ renew Nàìjíríà no problem ẹnu ẹni gbogbo àjọ wa ẹnu ẹni gbogbo àjọ wa ọmọ 29 years old ọkọ̀ wasted àná l'Abuja Abuja capital city kò ní sí investigation kankan ti bá tiẹ̀ lọ nìyẹn bẹ́ẹ̀ ni alálẹ̀ òòṣà bẹ́ẹ̀ ni wọ́n máa collect wòtòwòtò bàbá mi Moses ọláṣọ pé mo kí àwọn kúrò lórí self determination orí Yorùbá nation làwa dúró lé Oòduà nation ìkí ìta bá fẹ́ pé bọ̀ṣẹ̀rẹ̀ èèyàn ọmọ wọn Nàìjíríà yẹn àti APC àti PDP àti ADC àti AAC ẹjẹ mo yóò yà ẹ tún lọ rí new agenda 2027 tí ló kàn ẹni máa kú ló máa kú ẹni máa yè ló máa yè pariwo sí títí àti sọ fún yín pé ọ̀gbìn payọ ni pé gbogbo àwọn ọmọ ló ń lọ sí school káàkiri so àti pariwo ẹni ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣáà ti fóònù mi mú dáadáa eléyìí tó yọ fóònù ara pásítọ̀ kan ní London láìpẹ́
àwọn ọmọ àlè kan ọkọ̀ mi báyìí náà èmi máa ń di fóònù yẹn mú mi ṣe rí fóònù 3 ló wà lọ́wọ́ mi TikTok YouTube àti Facebook mo gbọ́dọ̀ dì mú dáadáa láwọn ọmọ àlè wà ń bí báyìí náà so nígbà tí wọ́n bí àṣà yáwá kan bá pè mí láti Nàìjíríà ṣòrí pépà ọ̀fẹ́ nìyẹn information education nígbà tó jẹ́ kẹwàá educated wọ́n ti gba Saturday wọ́n ti gbé Sunday lè gbogbo yín lọ́wọ́ táwa kan bá tún wá ń sọ̀rọ̀ pé ẹjẹ́ àṣẹ báyìí kólúkálukú dá dúró wèrè kan kọ̀ dé láàárọ̀ máa ní Nàìjíríà máa work á ní kò tó gún Nàìjíríà àwọn ará òkè ọdẹ nísìn gbogbo wọn ti ń palẹ̀mọ́ ẹrù wọn nísìn kólúkálukú ti ń yá dànù everybody yá dànù ni lọ́wọ́lọ́wọ́ yìí èèyàn ká tó dá ní àwọn tó wà ní diaspora ló fi dá ogun lẹ̀ ṣé àwa ní Fúlàní tó ń wọlé payín wọn náwọn diaspora ló fi dá ogun lẹ̀ àwọn lọ́jọ́ kò sí ìlú òyìnbó mo rí ìyàwó èrè kan náà tó ń sọ pé àwa là ń dá wà lálẹ̀ àwọn wèrè àwọn ìyá òfò àwọn ìyá sọnù ó náwọn tó ń béèrè fún Yorùbá nation ló ń dá wàhálà sílẹ̀ sáwà là ń dá wàhálà sílẹ̀ wá pa ṣé gèsè anybody lára ẹ má lọ dira dáadáa ṣèbí security sọ fún yín pé àwọn lè look after everybody now MSK tí wọ́n mú kí ẹ brother mi àlàáfíà London ló ń pè bíbà tó bá lè jápa ọmọ jápa ní o ẹ̀yẹ̀kẹ́ni kankan tó ẹ o tó bá lè jápa kúrò ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò jápa dànù ẹ̀yìn àkọ́ sọ fún ẹ pé ẹ̀yìn tó bá jápa kí ló máa ṣe tó bá dé lóyìnbó jápa tó bá débẹ̀ wàá rọ́nà àbáyọ ìyẹn nísìn ẹ̀yẹ̀kẹ́ni kankan sọ fún ẹ pé má jápa o gbọ́dọ̀ máa wọ ẹ̀yàn àwọn tó máa ń yọ fóònù náà wà ní London orí tó yọ fóònù pásítọ̀ kan wọ́n máa wà lórí skútà àwọn ọmọ àlè wọ́n yọ fóònù náà níbí báyìí so èmi mọ̀ pé dúdú lọ́sọ̀ máa so lórí ọ̀rọ̀ Nàìjíríà ní tó máa pín Nàìjíríà ó ti súnmọ́ àsìkò tó pọ̀ máa pín ní àmọ́ ni Nàìjíríà ẹ jẹ́ fún ẹ̀yin tẹ́ wà lórí TikTok ní báàgì tẹ́ máa bí London ṣe rí láàárọ̀ yìí flip the camera ó kódà tó bó tẹ́ lè gbé dual camera wọlé so àwa ń lọ fàṣẹ lọ nìyẹn ń bọ̀ ẹ jẹ́ ń wọ bọ́ọ̀sì kò sí agbèrò lójú títì gbogbo owó tó bá ń pa ní orí bọ́ọ̀sì òun ló fi ń tún bọ́ọ̀sì ṣe kọ́ máa fi ra tuntun míì dàbí ti Nàìjíríà orí bọ́ọ̀sì ẹ̀ bó ṣe fáìn pa Oh my God. Kẹ́ni kankan gbé ẹni gógó pé Nàìjíríà máa dá o ọ̀rọ̀ Nàìjíríà máa dá yẹn kò ṣèdè láti ń gbọ́ bẹ́ẹ̀ tó bá ń gbọ́ Nàìjíríà máa dá Nàìjíríà máa dá ẹ káàárọ̀ MSK tí wọ́n ń ṣe dáadáa lẹ́wà ẹ kí n lọ ra mo gbàgbé clipper Miss Africa mo tẹ gbàgbé ẹ̀nà ẹrù mi pọ̀ ni wọ́n á ní kó yọ kúrò ẹrù tí mo gbé bọ̀ bàbá Ìjẹ̀bú Mr. Gabriel ìyá mi akínwùn mi mo túra ọyọ ṣe gan ni ẹ̀yin tẹ́ lè japa ìdí tá a ṣe ń sọ pé ká gba country nìyẹn mà torí èmi mọ̀ pé gbogbo 60 million wọn kọ́ ló máa fún ní visa kò tẹ́ ń ṣe tí Britain fà lọ́wọ́lọ́wọ́ ní state immigration ni lójoojúmọ́ òun lélẹ̀ pépà tààrọ̀ yìí ni things can only get better tẹ́ bá lọ sórí news immigration ni ó ní kankan tí mo kà láàárọ̀ yìí náà nínú pépà anybody ló ń lépa báyìí nísìnyí lọ́ọ́ kó ṣàánú àwọn èèyàn wa lórí ọ̀rọ̀ immigration but notwithstanding tó bá ráyè wọlé oríṣiríṣi accident tó máa ń ṣẹlẹ̀ ẹ wo woman yìí nísìn ajá tó gbé sílé tó ń fún lóúnjẹ ìkànnì wọn lọ gbìjẹ lọ́wọ́ ní last July kan lọ́tẹ̀ ló ṣẹlẹ̀ July last year àwọn ajá wèrè tó máa ń gbé sílé yẹn
ó wá ra chicken nugget ó máa ń jù sókè bí kan náà ajá yẹn wọ́n ṣe lọ gèjẹ lọ́wọ́ nìyẹn accident death lọ́gbẹ̀ẹ́ ṣẹ́rí gbogbo pépà immigration ṣẹ́rí lè ó ló ń pè ní Niger Farage òun ò fẹ́ immigrant mọ́ bó ṣe wà yẹn bọ̀bọ̀ tẹ̀ rí ó náà ò fẹ́ àwọn immigrant so yeah, máa sọ̀rọ̀ díẹ̀ lórí immigration at some point. Down there though, shouldn't be like. They not fair release the ID card. I'm gonna get sure enough. That's what I need. Nobody kò ṣe gbọ́dọ̀ lọ fẹ́ nílùú ìṣòrí. Labour can learn a lot from Trump plus fears about data and ID card. Kí ló ń pè ní data? Èèyàn mélòó ló wà nínú UK? Ta ló ń wọlé, ta ló ń jáde? Ibo ni criminal wà? Bẹ́ẹ̀ ni ó fi fún àwọn ajá ní chicken nugget tó rà ní McDonald's bí ajá kan ṣe lọ nínú àwọn ajá yẹn bó ṣe lọ gèjẹ ní arteries lọ́wọ́ nìyẹn ó gba bẹ̀ kú lọ paper so olùkọ́ àtàwọn àmì ìbáyìí náà so mo ní láti wá